Ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ò wọ́n ní bàbá wa mínísítà Adegboyega Oyetola. Wọ́n wá sí pálàsì Kabiyesi ṣẹ̀mọ́ pé mínísítà ni wọ́n. Àwọn dẹ̀ ni former governor, wọ́n ní governor of Osun State. Ní ìgbà tí bàbá wa Bọ́lá Tinubu dórí oyè ni wọ́n fi wọ́n jẹ Minister of Marine and Blue Economy. Ẹ̀yin èèyàn léèyàn pàtàkì ni wọ́n láwùjọ. Wọ́n wá bẹ bàbá wa erin ńlá wò Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Adéyẹyè Ògúnwùsì mo wólẹ̀ forí adé o Kábíyèsí. Wọ́n wá kí wọ́n sí inú palace nítorí wípé wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n appreciate gbogbo nǹkan tí Kábíyèsí ṣe. Ẹ̀yin náà mọ̀ pé recently la sọ fún yín pé Kábíyèsí kọ́ diagnosis hospital, and diagnosis hospital yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó wú àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ lórí nígbà tí wọ́n gbọ́ pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣí hospital yìí. Inú bàbá wa Adegboyega Oyetola dùn fún iṣẹ́ ribiribi èyí tí Kábíyèsí gbé kalẹ̀ yìí nítorí pé gbogbo àwọn ènìyàn ló ní oore ọ̀fẹ́ láti wá gba ìwòsàn níbẹ̀. Bàbá wa Adegboyega Oyetola wọ́n kí Kábíyèsí, wọ́n ní wọ́n ṣeun fún gbogbo akitiyan wọn lórí ìlú wa Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ olówó tó jẹ́ pé wọ́n fi ran mẹ̀kúnnù lọ́wọ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ olówó tó jẹ́ pé tara wọn nìkan ni wọ́n mọ̀. Wọ́n ní kì í ṣe bíi ti bàbá wa erin ńlá. Wọ́n ní bàbá wa erin ńlá wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà nítorí wípé gbogbo ọwọ́ wọn ni àwọn èèyàn ń rí ní àwùjọ. Gbogbo nǹkan tí bàbá wa erin ńlá ń ṣe láwùjọ ó wú mínísítà Adegboyega Oyetola lórí. Ìtorí ẹ̀ ni wọ́n fi wá bẹ bàbá wa wò sí inú pálàsì wọn ní ilé Ifẹ̀ wípé kí wọ́n wá kí wọn. Wọ́n ní wọ́n ṣeun fún gbogbo akitiyan wọn lórí ìlú wa Nàìjíríà yìí nítorí pé irú wọn ó ṣọ̀wọ́n. Ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà mọ gbogbo àwọn èèyàn tí Kábíyèsí tí wọ́n ń fún scholarship lọ́tùn lósì. Ìkan la tún gbọ́ pé bí omi ṣe ya Lẹ́kí, bàbá wa tún rọ àwọn ìjọba wípé kí wọ́n ṣe nǹkan tó jẹ́ pé ó máa fi ran àwọn ará ìlú lọ́rùn bíi drainage. Ẹ mọ̀ pé tí ò bá sí drainage, gọ́tà tí omi ń gbà lọ tó jẹ́ pé àgbàrá òjò á máa gbà all the time lomi á máa yalé. Bàbá wa ló tún rọ àwọn ìjọba yìí pé kí wọ́n pèsè bí wọ́n ṣe máa ṣe gbogbo àwọn drainage yìí, àwọn gọ́tà abẹ́ ilé tó jẹ́ pé àgbàrá òjò á máa gbà ṣàn lọ sí ibi tí ògùnpá wà. Kò ní jẹ́ pé tí òjò bá ti rọ̀ every time ni gbogbo àwọn ilé wọ́n máa flood pẹ̀lú omi. Bàbá wa erin ńlá wọ́n ń ṣe gbogbo àwọn èyí. Báwo ni inú wọn ò ṣe ní dùn sí gbogbo nǹkan tí bàbá wa erin ńlá ṣe? Wọ́n ní bàbá wa erin ńlá ṣe gbogbo àwọn iṣẹ́ yìí, wọ́n ní ó dẹ̀ wú àwọn lórí. Wọ́n ní torí ẹ̀ ni àwọn fi wá kí wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ. Lórí channel mi mo máa ń sọ Yorùbá nítorí pé mi fẹ́ ká gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV,
àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé bí a ṣe sọ fún yín bí bàbá wa Adegboyega Oyetola mínísítà ni wọ́n ní àwùjọ ní ìgbà tí bàbá wa ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n dé orí oyè ni wọ́n fi wọ́n jẹ Minister of Marine àti Blue Economic. ẹ̀yin èèyàn lé wọ́n wá bẹ bàbá wa erin ńlá wò sí inú palace wọn. wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Queen Naomi wípé àwọn nífẹ̀ẹ́ Kábíyèsí lọ́pọ̀lọpọ̀ àwọn dẹ̀ fẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi pé kí wọ́n ṣe kíákíá kí wọ́n mú ìyàwó wọn àti ọmọ wọn sí ọ̀dọ̀ wípé Ọlọ́run Elédùmarè á ran bàbá wa erin ńlá lọ́wọ́. èyí la gbọ́ o tí a ní ká fi tó ẹ̀yin èèyàn létí. a kí bàbá wa mínísítà Gbóyèga Oyètọ́lá a kí wọn káàbọ̀ sí Ilé Ifẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wọn o. gbogbo iṣẹ́ tí àwọn náà ń ṣe láàrin ìlú gbogbo ẹ̀ ni àwọn ará ìlú ń rí ní agbára Ọlọ́run. ọwọ́ wọn òkè òkè ló máa lọ o kò ní lọ ìsàlẹ̀. àti Kábíyèsí náà gbogbo iṣẹ́ ribiribi tí bàbá wa Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Adéyẹyè Ògúnwùsì Mowólẹ̀ Forí Adé o Kábíyèsí tí wọ́n ń gbé ṣe fún àwọn ará ìlú ó wú gbogbo wa lórí. a kí wọn kú iṣẹ́. ẹ̀yin èèyàn lé mo kí yín o ẹ kú ìsinmi ẹ̀ní o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. òkè òkè ni ọlá yín á máa lọ. ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.